Odò Ogbe jẹ́ odò bàbá ńlá wa, and Odò Ogbe yìí gbogbo bí tí ilẹ̀ Awori bá wà tó jẹ́ ojúlówó Awori ẹ máa bá Odò Ogbe ńbẹ̀. Orúkọ mi ni Chief Dr. Adams Ayeni, the High Chief Ashe of Imeke Kingdom. Odò Ogbe jẹ́ odò bàbá ńlá wa, and Odò Ogbe yìí gbogbo bí tí ilẹ̀ Awori bá wà tó jẹ́ ojúlówó Awori ẹ máa bá Odò Ogbe ńbẹ̀. Pàápàá jùlọ àwọn tó ṣẹ̀ láti Ilé-Ifè wá ẹ máa bá Odò Ogbe ńbẹ̀. Nítorí ńgbà wáṣẹ̀ odò yìí ni odò Aremo abiyamọ ni tí gbogbo ìlú mu tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn ni ó ń ṣe fún ìlú ńgbà yẹn nígbà tó tẹ̀dó sí Imeke. Odò Ogbe ó yẹ ká máa túnṣe ìṣòro kí ni irú ìmẹ́s mo bá ní àwọn bàbá lónìí èmi bá ń bí ẹni bí mo ṣe bá ń lè tí a bá ní pé a ò túnṣe àṣẹ à ń pa nǹkan ìṣẹ̀ṣẹ̀ wa rẹ́ ni à ń pa tí wọ́n bá ń túnṣe ìṣẹ̀ṣẹ̀ wa a ò parẹ́ àwọn máa gbé àwọn ọmọ máa bá ń bẹ̀ ìtura àwọn ọmọ tèmi sọ fún odò yìí o àwọn bàbá lónìí o omi tí àwọn bàbá títí kan kábíyèsí gbogbo àjọ mu kò ń gbẹ kò ń gbẹ rárá kò ń gbẹ Odò Ogbe mi gbẹ bí yàn bẹ́ẹ̀ sì kìtìkẹ́ pé ó kà kó wọ́n bẹ́ẹ̀ mu débi àfi bèbè lè gbàgbọ́ ní kòtò létìkù ààrẹ máa yá so obìnrin ò dẹ̀ mi wọnú ẹ. Odò tó mọ́ ni kò fẹ́ kan ẹ̀gbin, gbogbo wa láti mọ̀ pé nǹkan oṣù obìnrin ìkan ẹ̀gbin ni kò fẹ́ kan ẹ̀gbin. Pàápàá jùlọ nígbà wáṣẹ̀ kì í jẹ́ kí obìnrin gangan ṣe ohun àbófábọ́ ni ó ṣe pàǹtí kan ní kí súnmọ́dò yìí torí gbogbo ìlú mọ́ lásìkò yẹ. Bọ́mọbìnrin bá ń ṣe nǹkan oṣù ọ̀mí jẹ́ kan lọ sí ìbẹ̀rẹ̀ rárá tán kì í ṣe nǹkan tí kì í ṣe obìnrin ti ṣe nǹkan oṣù ọ̀mí jẹ́ kí lọ bẹ̀. Ó ṣe é ṣe kó jẹ́ pé ìṣàyẹ̀ òjì kì í ṣe nǹkan tó tàbí pé tó bá jẹ́ pé tó bá ṣe kó bá dán bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan mi lè ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ìwọ̀ yẹn wà ẹ̀mẹ́ pé ìwọ̀ nílùú oṣù mi lọ sí ìdí ọmọ wọnú ẹ̀ kẹ́ni ọmọ gbomi náà bí bá ní ìdí omi láti fi ṣe nǹkan àárọ̀ yẹn la bù ni. Nítorí pé òòṣà ni ṣẹ́ẹ̀sì rí gbogbo ibi tó pè ní òòṣà púpọ̀ wọn pàápàá bí Odò Ogbe yìí ẹja bí ò ṣe jẹ kì í ṣe Ogbe nìkan ṣùgbọ́n Odò Ogbe jẹ́ odò abiyamọ tó yẹ pé ẹni tó bá ti jẹ́ gbogbo bí abiyamọ bẹ́ẹ̀ tó bá ti ń mẹ́ja yẹn jẹ bí pọ́n jẹ ọmọ ẹ̀ ni so tẹ bá ṣe kò ní jiná. ṣé rí gbogbo ilẹ̀ Awori tẹ bá dé tẹ bá ti rí omi yìí ẹ rí ewé yìí lórí ẹ. Ọ̀gbẹ́lẹ̀ o erépètè là ń pè é bí ọmọ nǹkan máa ń kọ́va omi ni ó dẹ̀ da bá bómi sí ìsàlẹ̀ ń sìn bí ọ̀sán pọ́n bá dé ìsàlẹ̀ bí ó máa tutù. kò sẹ́ni lọ́ọ́ máa já ká ṣe fún kárẹ̀ òní yá. bọ́n bá làpẹja ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ṣe bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ò lè parí gbangba ká làpẹja ẹ̀ ká mú délé ká sùn kò ní jiná. Ó ti ṣẹlẹ̀ nígbà kan rí àwọn tí a gbà sílùú tó ń bá wa gbèlú bíi àwọn Soko wọ́n wá kó ẹja yẹn ń gbà yẹn pé irọ́ ni wọ́n sè é ju wákàtí mẹ́rin lọ kò jiná bọ́ ṣe gé tó fi sínú lọ́ ṣe bá àwọn náà wá mọ̀ pé lóòótọ́ Odò Ogbe yìí odò àgbà ni òòṣà ni tí ẹja náà ṣe jẹ lóòótọ́ láti gbà yẹn wọn fi rú ẹ̀ ṣe gún mọ́. gbogbo ilẹ̀ Awori káàrọ̀ jíire lè bá lọ́gbẹ̀ ó di ọkọ̀ máa tún ṣe kọ́ dẹ̀ máa bọ́ lásìkò. ká máa kọ́ àṣà wa dànù gbogbo kí náà ìlànà sọ̀rọ̀ yìí kí ìlú ilé dá kí ìlú ilé tòrò bàmí ajá ní òun ti lè gbàgbọ́ lówó lè máa lè lówó òré kò bá jọba o torí gbogbo àti mùsùlùmí o àti gbàgbọ́ o àti òṣàlú pátá tó bá láwo.